ó ṣe ẹ̀bà olódùmarè ọlọ́run alápá ńlá tó ṣolé ayé rókè níwọ̀n ẹ̀yà Júdà ọba tí màá gbani nígbà táyé bá ti kọni sílẹ̀ àìkú àìsá olódùmarè ọba tó ń ṣohun gbogbo ní tìyanu ẹ̀rù jẹ̀jẹ̀ alábẹ́ẹ̀nú àránṣáṣí ọba lánàá ọba lónìí ọba títí ayérayé àìnípẹ̀kun arúgbó ọjọ́ àdàgbàmọ́ tẹ̀pá àdàgbàmọ́ lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́ ọba tó ga fíofío tí ọ̀la fi wé ọ̀fọ̀run ṣe bùgbé ọ̀fìlẹ̀ ayé ṣàpótí tìṣẹ́ olódùmarè ọba tó fìdí ayé ṣọlẹ̀ sórí omi kà tí ó sì lè yí rárá ìbàrẹ̀ olódùmarè ìbàrẹ̀ olódùmarè mo ṣèbà olódùmarè ọba tí ń fọba jẹ ọba tí ń rọba lóyè olódùmarè tó lè sọ pé kí bẹbẹ ọmọ bẹ ọba mi àrà tó lè sọ pé kí bẹbẹ ọmọ bẹ mọ tí ò sí baba ńlá kú baba ẹnìkan tó lè bo olódùmarè lérè wò ìbàrẹ̀ olódùmarè olódùmarè tó dá gbogbo ayé pátápátá tó wá fi àwọn kan ṣo lórí wọn ọba tó dẹja sínú ibú tó sì fi olórí kan sí àárín wọn ọba tó dá gbogbo kòkòrò tí ń rìn lórí ilẹ̀ tó sì folórí ṣolórí wọn olódùmarè tó dá ẹyẹ sójú ọ̀run tó sì folórí ṣolórí wọn olódù ọmọ àrè tó dá gbogbo ẹranko sínú igbó tó sì mú nǹkan kan tó sì tún fi ṣolórí wọn gbogbo ohun tó lódùmarè dá pátápátá ó fi nǹkan kan ṣolórí fún gbogbo wọn olódùmarè wá dá wa èèyàn láwòrán ara rẹ̀ ó wá fi wá ṣolórí gbogbo ohun tó dá ẹ dákun ẹ já ṣe dàńṣákì olódùmarè dàńṣákì olódùmarè dàńṣákì rẹ olódùmarè o àfiyèsí olódùmarè tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ mo tún dé lónìí mo dé ká gbẹ̀gbọ́ fẹnu ọkọ̀ ṣọlẹ̀ sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV náà ni mo ti dé kọ́lọ́kọ ọmọ lè roko mo ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ olódùmarè ọ̀yá ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní ìhò tèmi èmi ọ̀pẹ̀ yín fún kú wọn ọ̀pẹ̀ yín fárùn èpè ayé ni kẹ́ ẹ mọ́ bá wọn jẹ́ ẹ mọ́ bá wọn jẹ́ pé ìtọ̀run o mo kí yín pátápátá ọ̀yá ẹgbẹ́ àpótí yín ẹ wá nǹkan fìdílé ẹ̀mí ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mo tún dé sí yín lọ́rùn lónìí ẹ bá kọ̀ tí ọ̀kíní kú lẹ́ẹ̀mọ́jẹ ń tẹ̀ yín ẹ̀ṣọ́ fúnitọ̀ púpọ̀ náà ti pàdánù káàbọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi mo kí gbogbo yín pátápátá ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú àjálẹ́ gbogbo ibi kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ bá wà lápá ibi tẹ wà níbẹ̀ láṣẹ Èdùmàrè ojú tẹ fi ń wọ̀ mí yìí ojú yóò mọ̀ ní relédè yìí etí tẹ ṣe fi ń gbọ́ mi etí yàn ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ gbogbo ìgbélólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ ọ̀yá mo ti dé o mo ti dé ẹ̀yin lẹ ní gbogbo ìgbà tí n bá ti dé kí n máa pè yín ẹ sì máa jẹ́ mi bí mo sì ṣe ń pè yín tẹ́ ẹ sì ń jẹ́ mi ọ̀dẹ̀ tẹ́ ẹ ti ń jẹ́ mi tẹ́ ẹ wà yìí ọ̀dẹ̀ yín ọ̀nì lana gbogbo ibi tí kò wá wá bá wà tẹ́ ẹ ti ń gbọ́ ìmí àdìtú ọ̀rọ̀ olódùmarè ìdààmú wàhálà fìtìnátì kókó jàǹjàǹ òrèlé kò délé òroko kò dóko kò ní jẹ́ tiyín láṣẹ Èdùmàrè ọmọ yín tí ń bẹ lókèrè wọn ò ní fi wọ́n tẹ̀lé ọkọ̀ wálé
Àwọn Yorùbá sọ pé ìran ńlá ní tójú ìyá ẹ̀ kó, ìran kan ní tójú ìyá ẹ̀ wẹ̀wù ẹ̀jẹ̀. Láṣẹ Èdùmàrè, gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ pátápátá, ọmọ yín ò ní tójú yín kù. Ẹ ní mọ bójì ọmọ, ẹ sì ní fọwọ́ yín gbọ́mọ yín ṣe láṣẹ Èdùmàrè. Àṣà ayé, ìrírí ayé kò mọ̀ ní gbé yín lọ́mọ lọ. Tó èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo dé o. Ọ̀yá ẹ ṣe ayá ń létí yín, ẹ ṣe agbọ́n tí mo mú wá fún yín, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Mo kí yín lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ kú suffering and smiling. Ẹ kú b'Olódùmarè ti pé kó rí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ kú àtẹ̀mọ́ra. Ẹ kú bẹ́ẹ̀ ṣe ń fi ara dà á. Ẹ dákun ẹ má jẹ́ n tàn yín. Bàbá ní kéèyàn ọmọ forítì nígbà tí ọba táàyè kan k'Olódùmarè ọba ọmọ jà pa lórí. Nígbèyàn bá forítì títí yóò pa lórí gbẹ̀yìn náà ni. Ẹ̀ní pa lórí láṣẹ Èdùmàrè. Ìdí nu tá a fi ń sọ pé ilẹ̀ Yorùbá kò tu òjíire, káwa náà ọjà fẹ́tọ̀ wa. Àwa àdìtú ọ̀rọ̀ Olódùmarè ní táwa wà fún nù. Kájà fẹ́tọ̀ wa. Àwọn ẹ̀tọ́ tó tọ́ sí wa nílẹ̀ Yorùbá kò tu òjíire, tọ́mọ ẹlẹ́ran wá fi wá ń jẹ egun, tọ́mọ aláṣọ wá fi wá ń wà kíṣà. Kò yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fóyin ni. Ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Ilẹ̀ tó Olódùmarè dání tó sì dá nílẹ̀ ọlọ́ràá, tó dá nǹkan mèremère tó rilẹ̀ náà. Ó ní ká máa gbáyùn lórí ilẹ̀ ọ̀hún. Àmọ́ wọ́n wá da èpò sáàrin àlìkámà, ọmọ àlè ní ti ń bẹnu ọmọ ọkọ. Ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pé bí ilé kan bá wà tí sì ń tòrò mẹnẹmẹnẹ mọ́jẹ̀ntàn yẹn, ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà. Bí ìlú bá wà tí ìlú ọ̀hún tòrò mẹnẹmẹnẹ, ọmọ àlè ìlú ọ̀hún ni ò tí ì dàgbà. Bọ́mọ àlè ìlú ọ̀hún bá dàgbà, yóò dúró pé kóun ó dà dúró ni. Bọ́mọ àlè náà délé bá dàgbà, yóò fẹ́ bàdílé ọ̀hún jẹ ni. Ayé ò ní bàdílé yín ló kọjá. Wàhálà táwọn baba ńlá baba wa ti ṣe nílẹ̀ Yorùbá kò ní já ṣáṣán. Ìdí nu táwa yìí fi jáde ta. Wọn ò gbéṣẹ́ rán wa, èèyàn kan kọ́ ló rán wa níṣẹ́. Olódùmarè ìnàbà tó gbéṣẹ́ rán mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè tó sì rán mi níṣẹ́. Olódùmarè ọba èsì rán yàn ń ṣẹ́ kọ́ mọ́ fàyà tì. Òun nigi lẹ́yìn ọgbà àti àtàwà ò sì lè wó láíláí. Ẹ ń bá wa sọ pé káwa owó, ẹ má jẹ́ ń tàn yín. Olódùmarè abánidónítọ̀hún lọ́lá. Yóò bá ń gbójú méjèèjì lọ́wọ́ onítọ̀hún, yóò gbapá méjèèjì lọ́wọ́ ẹ̀, yóò gbẹsẹ̀ méjèèjì lọ́wọ́ ẹ̀. Spíkà tí ń sọ̀rọ̀ nínú onítọ̀hún gangan, onítọ̀hún. Olódùmarè ọba ń já wáyà spíkà náà, yóò sì bá ń bẹ́ spíkà náà pòtùpòtù. Òǹtọ̀ ọ̀ wá di táwọn wọlé o, yóò mọ gbénu lé, yóò sì mọ òórùn òde ni. Gbogbo ẹni tí bá ń fàṣẹ sẹ́nu ń ṣépè fáwa, ẹ má jẹ́ ń tàn yín. Ẹ̀yin onítọ̀hún ní ọ̀kọ̀ọ̀kan wọ́. Àwọn rẹ̀ náà ó wà á lọ láti inú wá síta. Bí ọba sọ̀rọ̀ yóò mọ sọ pé yóò mọ ráhùn sọ̀rọ̀ ni. Bí rédíò tí bátìrì rẹ̀ ti jó. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dákun ẹ máa fọkàn bá ń lọ. Ilẹ̀ Yorùbá kò tu òjíire, ẹ jẹ́ á jà fúnlẹ̀ bàbá wa. Ká gbòmìnira wa. Orílẹ̀-èdè Nàìjíríà, ó ti lọ tán, ó ti expire. Ilẹ̀ Yorùbá kò tu òjíire, Olódùmarè ó sì fún wa lómìnira wa. Ní kankan máa ń kó gbó báyìí ni láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, ọ̀yá ẹ ṣe àyà ń létí yín. Ẹ wá fetí yín gbéyàwó ọ̀rọ̀ lẹ́nu èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Mo tún ti dé o, mo tún dé sí yín lọ́rùn. Ilẹ̀ Yorùbá kò tu òjíire, ọ̀rọ̀ lọ́balọ́ba,
ńlá aṣọ ní ìsìn. Ọ̀rọ̀ lọ́balọ́ba àti lóyè lóyè, ẹ dákun gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Wọ́n ní bọ́mọdé ò bá bá tàn yọ́ sì bá àrọ́bá, àrọ́bá sì ní bẹ́ẹ̀ ṣe ń wò ó bàbá àtàn ni ẹ má jẹ́ ń tàn yín. Àwa ti bá tàn, a sì ti bá àrọ́bá, a ti bá bàbá àtàn. A wà fi tó yín létí ibi tá a bá dé nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire. Kìí ṣe ilẹ̀ Yorùbá nìkan làwa ń yípo, à ń lọ káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀ ni. Gbogbo ohun tó bá sì ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pátápátá ní gbogbo ilẹ̀ adúláwọ̀, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ọmọ fi tó yín létí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Mo ti ṣèlérí fún yín, mo ní wọn ò ní jẹ́ kétí yín ó di sí gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Mo ti sọ pé bíná bá ń jó lórí omi pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ béèrè lọ́wọ́ èmi àdìtú ọ̀rọ̀ pé kí n lọ rèé kéwú ẹ̀ wá, wọ́n sì kó fún yín. Ẹ kú kalẹ̀, ẹ kú ìjókòó ẹ̀yin olólùfẹ́ mi. Ọ̀yá o, ọ̀yá ẹ máa fetí gbéyàwó ọ̀rọ̀ lẹ́nu mi. Ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, a ti mú ṣẹ̀ṣe, a ti padà sẹ́gbẹ̀ẹ́ kan nílẹ̀ Yorùbá. Ṣé ẹ mọ̀ pé látàrí àwọn baba ńlá baba wa, ẹ̀sìn tá à ń sìn lẹ̀sìn ìbílẹ̀ wa, ó tó di pé wọ́n máwọn ẹ̀sìn ní ìwà fún wa tá a sì gba wèrè ẹ̀ bí ẹni gbàgbá ọtí. Wọ́n fẹ̀sìn yìí, wọ́n fi wọ́n kó wa ní nǹkan dáadáa lọ ni. Wọn ò sọ pẹ́sìn tí wọ́n mú wá ò dáa o. Wọn ò sọ pẹ́sìn tí wọ́n mú wá kẹ́nìkan mọ̀ ṣe é. Àmọ́ kò yẹ ká gbàgbé ìkan ìṣẹ̀dálẹ̀ wa. Èyí tó sọ wá rọ́, ohun tó gbé wa rọ́, tó ń sọ wá ní orúkọ tá à ń jẹ́ lónìí, tó jẹ́ ká máa jẹ́ Yorùbá káàárọ̀ àjíbí. Kò yẹ ká jẹ́ kó sọnù nílẹ̀ Yorùbá. Eléyìí sì so mọ́rọ̀ àwọn ọba lọ́balọ́ba bí wọ́n ṣe ń jọba nílẹ̀ Yorùbá. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́, amúkùn sọ pókè lẹ́ ń wọ ẹrù ṣàlẹ̀. Bẹ́rù amúkùn bá wọ́ látòkè, bẹ́ẹ̀ bá ń wò ó bọ̀ títí tó bá ilé dé ṣàlẹ̀, ẹ mọ̀ pẹ́ṣẹ̀ ló ti wọ́. Wọ́n sọ pé bípìnlẹ̀ bá bàjẹ́, wọ́n ní kí ló lódodo yóò ṣe. Ẹ dáhùn béèrè tí mo béèrè. Ìpìlẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ó ti bàjẹ́, ẹ má jẹ́ ń tàn yín. Bàbá fẹ́ lálàáfíà nílẹ̀ Yorùbá, tá a fẹ́ kí inú àwọn alálẹ̀ kó máa dùn sí wa, tá a fẹ́ kó mi àlàáfíà gbogbo ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá kó má dàrú, kó mi àlàáfíà ó máa tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọ́n. Ẹ dákun, ìpìlẹ̀ wa lálọ́ wò tó ti bàjẹ́, á sì tún ṣe. Ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ọ̀gangan ní ìpìlẹ̀ wa. Ṣé ẹ mọ̀ pé bí nǹkan bá ti ń ṣe olórí, gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn ẹ̀ ní nǹkan ń ṣe o. Àwa mọ́rọ̀ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá pátápátá, àwa mú aṣun sẹ́gbẹ̀ẹ́ kan. Ayé ọ̀làjú la wá fi tò ó, tó jẹ́ páwọn èèbó aláwọ̀ funfun gan, gbogbo nǹkan àṣẹ̀ṣe wa, gbogbo nǹkan àṣà wa pátápátá làwọn ti wá ń ṣe báyìí. Wọ́n ti kó lọ sọ́dọ̀ wọn, ọ̀dọ̀ wọn sì ń rójú, sì ń ráyè, ń tùbà, ń tùṣẹ́ fún wọn. Àmọ́ wa gangan ti pàṣẹ ṣe wa dà. A ti fọ̀rọ̀ àwọn èèbó ní tí wọ́n fi tàn wá jẹ, àwa fi lékè, àwa mọ̀rọ̀ tiwa gangan, a fi sísàlẹ̀. Tó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi pátápátá, ẹ bá já ronú wò, ẹ bá já ronú. Wọ́n ní bọ́mọdé bá ṣubú àwòwájú, wọ́n ní bàgbàlagbà bá ṣubú a sì wẹ̀yìn wò pé kí ló gbé ìṣubú, a sì wẹ̀yìn wò.
ṣebí yọ ìṣàtúnṣe ni kò fi ní ṣubú rú ẹ̀ mọ́. Nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá tá a mọ̀. Ẹ̀bi tó yẹ ká pẹ̀ lórí a ti ń fi bẹ́ẹ̀ tẹ̀lẹ̀, ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba wa àti sọ́di nǹkan míì, ẹ má jẹ́ ń tàn yín. Bàbá jọba nílẹ̀ Yorùbá látijọ́ bí wọ́n sọ pé bọ́mọdé ọba bá tàn yọ bá rọba, àrọ́bá bàbá àtàn ni, ẹ má jẹ́ ń tàn yín. Àwa ti bá tàn, a sì ti bá rọba, a tún ti bá bàbá àtàn nù. Látijọ́ bí wọ́n bá jọba, kódà kò sẹ́ni tí máa ń fẹ́ jọba nítorí pọ́ba ní ṣìlú látijọ́. Ọba yìí gba sálárì. Ọba ó jókòó sórí àpèrè láti jẹ́ kí ìlú ó tòrò ni, yóò sì máa pàṣẹ, yóò sì máa wúre fún ìlú. Gbogbo ntọ́ba bá sì ti sọ nígbà náà lọ́hùn-ún, àṣẹ ti gùn nù. Àwọn onílẹ̀ ó sì máa fàṣẹ sí ní kankan kó máa ń kóbó. Ṣùgbọ́n ní ìsìnkọ́, bó bàbá ṣèèṣì ṣàdúrà, èpè ní máa já sí. Ó nílẹ̀ Yorùbá fi ń dàrú bí ṣe ń dàrú. Kí ló wá fa gbogbo eléyìí? Gbogbo ẹ̀lẹ́mí àdìtú ọ̀rọ̀ ó tù fún yín lórí ètò yìí. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Àwọn ọba kan ń ṣírí lẹ̀. Àwọn kan sọ pé kò sí nǹkan kan tí ó ṣe wọ́n. Àwọn kan sọ pé nǹkan kan ó ṣe wọ́n. Àtẹnitọ́ ní kò sí tí ó ṣe wọ́n. Àtẹnitọ́ sọ pé nǹkan ó ṣe wọ́n. Kò sẹ́ni tó sì sọ láàrin wọn. Ẹ má jẹ́ ń tàn yín, ọbakọ́ba tó bá fi ọ̀nà tòótọ́ jọba, tó jòun ló yẹ kó jókòó sórí àpèrè, tó sì jókòó sórí àpèrè, tó sì ṣe tó yẹ kí wọ́n ṣe fún tí ó fi dọba. Ṣé ẹ mọ̀ pójú lásán kọ́ ni wọ́n fi ń dọba, ní tí wọ́n ń pè lọ́ba gangan. Ọ̀pọ̀lọpọ̀ ètùtù ni ó ti lọ. Ọ̀pọ̀lọpọ̀ gbòòrò igbódù ni wọ́n ó mú kábíyèsí wọ̀ kó tó dọba, ká tó pè lọ́ba. Ọ̀pọ̀lọpọ̀ ètùtù, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìṣẹ̀ǹbáyé ni wọ́n ó ṣe fún kábíyèsí yìí ká tó lè pè ní kábíyèsí. Nígbà wọ́n bá ṣe tán, kódà yóò tún wọ́ pẹ̀bí. Nígbà wọ́n bá wọ́ pẹ̀bí tó bá ilé jáde pẹ́rẹ́, ojú bàbá ó ti yí padà. Gbogbo ayé ó wá dọ̀bálẹ̀ níwájú bàbá, wọn ó ṣe kábíyèsí o. Kódà bí bàbá tó bí lọ́mọ bá ń bẹ lásìkò ìgbà náà, ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ni, torí pé ó ti dòdìlẹ̀. Ó ti kú ò léèyàn lásán, ó ti dọba, níta ń pè lálẹ́ ìbánu. Àwọn tí wọ́n ń jọba nísìnyí, gbogbo wa la mọ̀ wípé wọn ò tẹ̀lé ètò ìfọbajẹ mọ́. Tí a bá wá ń wo fake bí original, à ń fúnra wa ní headache. Tí a bá wá ń pe fake lọ́ríjínà, à ń fúnra wa ní headache. Àwọn ọba tí wọ́n jẹ́ ń sìn, wọn kì í ṣọba tó wọ ìpèbí pẹ̀lú ètò tó pé. Tí ẹ bá kó ilẹ̀ Yorùbá ọba àbẹ̀jọ nínú 100%, 80% tí ẹ̀ ò la ètò kọjá. Ọba owó ni. Wọ́n ti bribe àwọn olóyè, wọ́n ti bribe Òṣùgbó. Tí wọ́n bá wá débẹ̀, wọ́n wá máa hùwàkiwà, wá máa sọ pé kò sóríṣà. Ṣọ́ba ni wọ́n ni. Wọ́n ti mọ̀ wípé ọmọ ẹrúkẹ́rú làwọn, tí àwọn bá dé ibẹ̀, àwọn máa ba bẹ̀ jẹ́ nítorí pé ọmọ ọba kò ní hùwà bẹ́ẹ̀ yẹn. Ọmọ àlè ni wọ́n. Nǹkan tó lè wọ́n ẹni pé kó o ṣòrìṣà, kó o jẹ èèwọ̀. Tó o bá ṣòrìṣà tó o jẹ èèwọ̀, wàá rí kórán. Àwọn ò dẹ̀ fẹ́ rí kórán, wọ́n ti rán owó wọn níṣẹ́ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Wọ́n ti gbójú àwọn tó fi wọ́n jọba lọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, lótìtọ́ wọn kì í ṣọba. Nítorí pé ẹni tí à ń pè ní ọba, òun lẹni tí ó jọba ní ọ̀nà ilẹ̀ káàárọ̀ òjíire lótìtọ́ àti lódodo. Ẹni tí wọ́n ṣe ètò ọba fún,
tí ń sọ ní dọba òun lọ́ba. Kábíyèsí èmi ò jẹ́ rórí adé fín, n ò jẹ́ rọ́ba fín, torá rọ́ba fín lọ́ba ń pa. Èyí ọba tó bá jẹ́ ọba tó yẹ kó wà lórí àpèrè tó sì ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe fún tí wọ́n fi máa pè lálébà tí ń jẹ́ ọba. Ọba ilẹ̀ Yorùbá kìí ṣọba tí wọ́n fọwọ́ rọ́ sẹ́yìn ní gbogbo àgbáyé. Ẹni tá a bá ṣètùtù fún tí wọ́n ṣe gbogbo ohun tí wọ́n fi ń pè ní lọ́ba tí wọ́n bá ṣe fún tán, ìbá àjọmọ ọdún 3 ni. Bàbá ilé ṣe fún tán tàbá ilé ṣe kábíyèsí o. Àṣẹ ti ń bẹ lẹ́nu bàbá. Ó ti dọba nù, ó ti dà léèbá, ó ti dọkọ oṣó, ó ti dọkọ àwọn àjẹ́, ó ti dọkọ lẹ́bọ lóògùn. Ìṣọba tí wọ́n ń kidnap mọ́, kìí ṣọba tẹ́nìkan dojú ìbọn kọ tí ó sì mú wálẹ̀ mọ́, kìí ṣọba tẹ́nìkan ń fàṣẹ ṣẹ́nu ṣépè fún mọ́ típa ayé sì ń ká. Ó ti dòdì lẹ́nu. Àmọ́ ní ìsinyìí èdè tí mo fi sọ pé gbogbo àwọn tí wọ́n ń ṣírí lẹ̀ tí wọ́n ń rí àárín orí wọn, táwọn kan sì ń sọ pé kò sí tí ó ṣe wọ́n, táwọn kan ń sọ pé nǹkan ṣe wọ́n, mo ní wọn ọ̀já Yorùbá. Ìdí ni páwọn tó ń ṣe léyìí gan mọ̀ fúnra wọn pé gbogbo ohun tó yẹ káwọn ó ṣe tí wọ́n fi pe àwọn lọ́ba wọn ò ṣe. Àwọn gan ò ní fẹ́ ṣe torí pé ipò lọ́balọ́ba tí wọ́n wà wọ́n dùn ni. Wọ́n dé sì dupò lọ́balọ́ba. Ẹni tí ẹ bá rí tí bá ń dupò ọba tí ń lagídí tí ń fọ́tá péṣẹ́ òun ó dọba yìí níṣẹ́ ọ̀nì tí ń wá owó ní ń wá, ẹ má jẹ́ tàn yín. Ó ń wá owó àti yìí ni. Ó fẹ́ gba yìí, ó fẹ́ kí wọ́n máa pè òun lọ́ba. Irú wọn lẹ́rìí tó jẹ́ pé wọn ò ní tóṣù kan tí wọ́n ti jọba, wọ́n ti máa tíráfùlù káàkiri. Bọ́ bá ṣe ń lọ sí Canada ni wọ́n ṣe máa lọ New York. Bí wọ́n bá ṣe ń lọ sí New York ni wọ́n sì ṣe máa lọ sí England, ni wọ́n ṣe máa lọ káàkiri gbogbo orílẹ̀-èdè tí ń bẹ lágbàáyé. Gbogbo ọmọ Yorùbá tí bá ń bẹ lórílẹ̀-èdè kọ̀ọ̀kan ni wọ́n lọ rẹ̀ máa kí pé kábíyèsí ìlú yín lèmi. Àwọn náà ó ṣe wọ́n lálejò, wọ́n sì fún wọn ní dọ́là wálé. Kódà ìbúrí àpèrè tí wọ́n bá wà, orí àpèrè tí wọ́n bá wà tí wọ́n ti ń ṣọba ọ̀hún, wọ́n tún máa ṣàwọn nǹkan kan lórí àpèrè, wọ́n máa ṣe bísínẹ́sì látòrí ẹ̀. Ṣé ẹ mọ̀ pé wọ́n ti mọ̀ pé àwọn èèyàn máa ń recognize ọba dáadáa. Oríṣiríṣi nǹkan ni wọ́n máa gbẹ́sẹ̀ lé láàrin ìlú. Oríṣiríṣi ìnáwó ni wọ́n máa lọ tí wọ́n máa gbowó tí wọ́n sì máa náwó bí ẹlẹ́dà. Kódà irú wọn a máa lòfin ìjọba tí apá ìjọba ò ní lè ká wọn, wọn ò ní lè gbé wọn. Wọ́n sọ pé kábíyèsí ní lọ. Àwọn agbófinró wa gan ti ń bẹ̀rù àwọn ọba mi, ẹ má jẹ́ ń tàn yín. Ọba ti ń pàṣẹ fáwọn agbófinró wa. Wọ́n ní látọ̀dọ̀ kábíyèsí nígbà wọ́n bá dé police station. Tí wọ́n bá dágọ́ àwọn ọlọ́pàá, wọ́n sọ pé kábíyèsí ló rán wa wá, wọ́n wàá gbọ́ pàṣẹ ìyà kan dání. Ọ̀pá àṣẹ tí bóyá àǹtí gómìnà gbé fún wọn ni àbí tí wọ́n lọ rà fún rárá wọn, wọ́n wàá gbé dání. Wọ́n ní látọ̀dọ̀ kábíyèsí. His Royal Majesty HRM kábíyèsí ló rán wa wá o. Àwọn ọlọ́pàá náà ní kábíyèsí o, ẹ bá wa kí kábíyèsí láàfin àti gbọ́ gbogbo ń tẹ́ ẹ sọ, kò sí wàhálà. Kí ló dé nílẹ̀ Yorùbá? A ṣe pàṣẹ ṣe dàgbà. Ẹ dákun gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí bá ń gbọ́ mi, ẹ kọ́kọ́ máa bá ń share àwọn ètò mi, ẹ dákun. Bẹ́ẹ̀ bá ti wá ń share ẹ máa bá ń tẹ like. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá. Ọba lọ́ba wọn ò ṣe tó yẹ kí wọ́n máa ṣe mọ́. Wọ́n ń dupò ọba ni wọ́n èébù látijọ́. Látijọ́ wọ́n máa ń lé ọmọ oyè kiri ni pé wá jẹ ọba.
wá gorí àpèrè àwọn baba ńlá rẹ̀ ọmọ yìí wà máa ṣàkiri pé òun ò ṣe o òun ò ṣe òun ò ráyè o òun ò ráyè láti ṣìlú o kò síyùn mọ́ nísìnyí tógún tibọ́n ni wọ́n fi ń gorí ìtẹ́ nísìnyí orí àpèrè àwọn tí ó sì tọ́ sí wọn orí àpèrè alápèrè ni wọ́n ń lọ rèé gùn ẹni tí ó jáde láti ilé ọba gan yóò dúró pé òun fẹ́ jọba ni ẹ̀ǹbẹ́ kó lè máa jayé fàmílétè kí n tútọ́ ni tó mo sún dépò kíá gbogbo ẹ̀yin ará Àpókíà ẹ kú b'Ẹlẹ́dùmarè ti pé ó rí o ẹ ń dá mi lóhùn kìí ṣe Ẹlẹ́dùmarè ló pé ó rí bẹ́ẹ̀ ẹ̀yin fúnra ara yín lẹ̀ ń fọwọ́ ara yín fa wàhálà sínú ayé ara yín. Nǹkan kan tí mo mọ̀ nípa àwọn ànàgó lẹ́nu ìgbà tí mo sún mọ́ ànàgó ni pé ẹ sì máa ń dalẹ̀ ara yín ẹ máa ń gbàbọ̀dẹ̀ fúnra yín ẹ sì má tọ̀hún rìn wá pé kí wọ́n wá máa darí yín kí wọ́n wá máa ṣolórí lórí yín ṣọ́ọ̀ṣì yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ànàgó pátápátá. Ànàgó kí ló dé ẹnu sì ń kùn yín wọ́n sì ń pè yín lólè ẹ sì ń gbọ́mọ ẹran ṣeré ẹ sì ń tọmọ ìyá yín lọ́pọ̀ ẹ ń tọmọ bàbá yín lọ́pọ̀ nítorí owó ẹ sì ń jẹ dòdò ẹnu yín ò sì lè ṣòdodo mọ́ gbogbo ẹ̀yin ànàgó pátápátá gbogbo ẹ̀yin ọmọ bíbí Ìpókíà kí ló dé ẹ mọ̀ kú ọdún ẹ kú ìyèdùn ẹ̀mí wa tó ṣe tọdún yìí yóò ṣe tẹ̀mí ìtayàtọmọ nínú owó nínú ọlá ìkúbalẹ̀ ọ̀rọ̀ ẹ kú ọdún Ògbódè ti 2024 tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe tán àwa yìí ń bẹ́ńbẹ́ láìfù ni mo sọ fún yín bọ́ bá jẹ́nu afẹ́fẹ́ làwa ti ń ṣiṣẹ́ ni bọ́ sì jọ́jú gbangba làwa ti ń ṣiṣẹ́ Olódùmarè ọba ló mọ̀ òun ló rán wa ń ṣẹ́ kò sì ní padà lẹ́yìn tàwa. Ọ̀gá mi bàbá mi àgbàlagbà dádì mi Àlàbí Pàṣúmà mo kí yín o ẹ kú iṣẹ́ o ẹ ní ṣìṣe o àní wá yín tì báyìí bàbá iṣẹ́ ọrọ̀ ajé ti yín lẹ ṣe bàbá a sì dúpẹ́ pàápè yín tẹ́ wá ẹ ṣeun o bàbá mi Àlàbí Pàṣúmà. Àwọn ni wọ́n pè lọ́dún Ògbódè tí wọ́n ṣe ní Ìpókíà 2024 wọ́n ti wà nínú àkọọ́lẹ̀ wọ́n tiẹ̀ jẹ́ pé adájọ́ sì sọ pé kẹ́nikẹ́ni ọmọ tí ìgbéra ẹ̀ lọ́ba èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo sì sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ ẹnìkan sọ nínú kọ́mẹ́ǹtì pé ǹbí wọ́n ti dájọ́ wọ́n ti parí ẹjọ́ mo sọ fóńtọ̀ ń pé kọ̀ wọ́n ti ń wí ni wọn ò tí ì ṣèdájọ́ o ẹni tí wọ́n sì ń sọ pé wọ́n da ẹjọ́ wọn nù láwọn Aṣáde family ṣé ìgbàgbé pégun mẹ́rin ní ìjọba ní Ìpókíà àwọn Aṣáde family tánná dẹjọ́ wọn nù wọ́n dẹjọ́ wọn nù o wọ́n ní kán lọ rèé ṣàtúnṣe nítumọ̀ tí wọ́n wí torí pé Aṣáde ni wọ́n gbé wá sílé ẹjọ́ orúkọ tó jáde nínú ìwé nù orúkọ ọmọ oyè gangan ò jáde àwọn yóò sì ti mọ ọmọ oyè jáde báyẹn mọ̀ jẹ́ ntàn yìí struggle continue ẹjọ́ ń lọ. wọn ò sì dẹjọ́ kankan nù kódà Oyèlẹ́gbin ọ̀tẹ̀ ní bọ̀tẹ̀ mọ́lẹ̀ aṣọ fẹ́yìn olólùfẹ́ wa pé àmọ́kọ wọn wá fún yín prógámù tí mo ṣe lọ mo sì ti gẹ̀ẹ́tì ọkọ tiwọn mo sì ti mú wá síta wọ́n pàlájì ọ̀hún ní Akeem Dáhùnsí bẹ́ẹ̀ ń bá ti láǹfààní láti bá wọn sọ̀rọ̀ ní tí ń bá gbọ́ lẹ́nu wọn wọ́n fi tẹ́yìn olólùfẹ́ mi létí. mo sọ fún yín nínú ètò mi tó kọjá mo ní lórí àpèrè ọba Ìpókíà mẹ́wàá ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ìlú tẹ́ ẹ wà kì í ṣọba tó yẹ kó jẹ lórí oyè ńlọjẹ ń bẹ kìí ṣọba tó yẹ kó gorí ìtẹ́ ló gorí ìtẹ́ kílẹ̀ Yorùbá ọmọ bá a máa dàrú
ẹ fi tó èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè létí. Ẹ má fún mi ní information kankan nípa ẹnikẹ́ni. Ẹ wá wo iṣẹ́ tó Olódùmarè gbé fáwa, àwa ó ṣèwádìí, á sì mọ bọ́rọ̀ náà ṣe jẹ́, á sì fi tó gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí. Orí ọ̀rọ̀ lọ́balọ́ba ńlá wa. Ìgbókíá, ẹni tó yẹ kó jókòó sórí àpèrè ó jókòó síbẹ̀. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. N ò lẹ́nikẹ́ni sínú o. Bàbá Iṣẹ́ Ọláníyan, n ò bá yín jà, n ò sì bá wọn jà. Àmọ́ nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire, gbogbo ẹni tó bá yẹ kó jókòó sórí ìtẹ́, sórí àpèrè pátápátá, gbogbo wọn làtúnṣe ó wà fún láìpẹ́. Wọ́n ó sì jókòó sórí àpèrè àwọn baba ńlá wọn. Kí ló dé tó jẹ́ pé nǹkan ní nǹkan ni ẹ̀yin kan ó máa ranjú wọ̀n lẹ́ẹ̀mọ̀ ranjú mọ́? Ṣé wọ́n tó máa ń ranjú mórí àpèrè ni? Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe bísínẹ́sì, bẹ́ẹ̀ bá nídi owó, ẹ̀ bá wọ́nà míì. Bẹ́ẹ̀ ń ṣe fàyàwọ́. Bó ṣọ̀nà fàyàwọ́ náà ṣé kò pé yín ni? Àbí òṣòwò nu fàyàwọ́ mọ́ ni? Tọ́wọ́ jẹ́ pórí àpèrè alápèrè lẹ́wà ranjú mọ́ kankan. Gbogbo yín ni, gbogbo ẹ̀yin ọba tó jẹ́ fèkì ọba ayédèrú nílẹ̀ Yorùbá. Ọba ayédèrú ni wọ́n máa ń pe gbogbo yín. Ẹ̀rí ṣọba. Ẹ̀rí ṣọba. Nígbà tẹ́ ẹ jókòó sórí àpèrè alápèrè, bó làpèrè ọ̀hún ọ̀ṣẹ́ ní gbiná mọ́ yín nídìí? Bó làwọn onílẹ̀ ọ̀ṣẹ́ ní bínú sí yín? Àpèrè yìí ṣe ibi tí wọ́n ti fi ń rówó. Ẹ̀gbọ́n tó mọ tí wọ́n ń pè lápèrè ni. Ṣé ẹ mọ̀ pé kẹ́ tó kò lè yà mí lẹ́nu fún yín? Ńgbọ̀ ọ jẹ́ pé gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe tí wọ́n fi pè yín lọ́ba yín gan ti ṣá fún ẹ ṣe. Kábíyèsí, ẹ bá jẹ́ ká dájọ́ fi sùúrù dájọ́. Kẹ́ ẹ má kánjú lábẹ́ ẹ gbóná. Bí èèyàn bá kánjú lábẹ́ ẹ gbóná, ẹ má jẹ́ ń tàn yín. Ọbẹ̀ ọ̀hún ò jó nítọ̀ ọ̀hún lẹ́nu ni. Gbogbo ohun tí bá tún fi sẹ́nu lẹ́yìn ìgbà náà kò ní dùn lẹ́nu ẹ̀. Kábíyèsí, nígbà tẹ́ ẹ ń wúre, a rí bẹ́ẹ̀ ṣe wúre nínú ààfin bí tẹ́ ẹ jókòó sí. Ṣé bí wọ́n ṣe ń wúre nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbínú? Ẹ mú yọ̀, ẹ ń ta sílẹ̀, ẹ ń wúre. Ìtáyé ò gbọ́. Ẹ̀yin tó yẹ kó jẹ́ pé ó yẹ kó nídìí àwọn òòṣà kọ̀ọ̀kan tẹ́ ẹ lọ. Tẹ́ ẹ ti lọ rèé wúre fún ìlú. Tí ìlú ó sì mọ rójú, tí ọmọ ráyè, tí ọmọ tùbà, tí ọmọ tùṣẹ. Kábíyèsí Iṣẹ́ Ọláníyan ti Ìgbókíá, ẹ̀yin mò ń bá wí. Torí ẹ̀yin lẹ pera yín kábíyèsí. Mo sì ń bá yín pè. Torí níwájú tèmi kò sí kábíyèsí kankan ní Ìgbókíá lásìkò tá a wà yìí. Ó dìgbà tádájọ́ bá dájọ́. Tádájọ́ bá sì dájọ́ òdodo. Tọ́mọ oyè, ọmọ tó yẹ kó gorí ìtẹ́. Ẹni tó jẹ́ pé àwọn baba ńlá baba wọn lọ́tẹ̀ lódó tó bá gorí àpèrè báyìí. Ìgbà náà láàtọ̀ pé wọ́n lọ́ba láàṣì tó mọ̀ pé ọba ti dé Ìgbókíá. Kì í ṣe Ìgbókíá nìkan nílẹ̀ Yorùbá. Àwọn ìlú kan bọ̀ tí mo sì fẹ́ jálé lórí báyìí. Àmọ́ wọ́n yanjú ọ̀rọ̀ Ìgbókíá báyìí. Wọ́n yanjú ọ̀rọ̀ Ìgbókíá tán tó fò síbòmíì. Ìgbókíá kí ló dé? Ànàngó kí ló dé? Tó jẹ́ pé nìkan ló wá fẹ́ máa mú gbogbo yín, ló fẹ́ máa fi yín jọba. Nígbà wọ́n bá ń fi yín jọba, ẹni ọ̀hún lè jẹ́ godfather gbogbo yín. Mo wà lórí iṣẹ́ ìwádìí mi lọ́wọ́. Mo sì ti ṣe débì kan. Ìṣìnlẹ̀ mọ̀ páwà yìí gba rìbá ká tó sọ̀rọ̀. Kò sẹ́ni tá a lè dákọ lórí ètò yìí. Ẹ ń bá mọ̀ pé òun ju Olódùmarè ọba lọ, ó fi kà ṣe àwa. Olódùmarè a sì bá wa gbójú lọ́wọ́ onítọ̀hún. Kábíyèsí Iṣẹ́ Ọláníyan, mo ń pè yín kábíyèsí torí pé ń pera yín kábíyèsí ni. Kí ni yín sì lè máa dùn pé kábíyèsí ni mo ṣe ń pè yín kábíyèsí lásìkò yìí. Ó ti ń dá akọ̀ dá mọ́. Kábíyèsí, ẹ jẹ́ ń ṣàdúrà fún yín, kò ní í ṣẹlẹ̀ sí yín. Ẹ bá tètè ṣàtúnṣe. Ṣé ẹ mọ̀ pé bòun ló gbé yín wọlé? Àárín yàrá nínú local government kan lẹ́sìn ti dìbò ọ̀hún. Apá kan pé ló sì dìbò. Tẹ́ fi ní 5 táwọn tọ̀hún fi ní 0. Ni wọ́n ṣe gbé yín relé ẹjọ́. Gbogbo ọmọ Nàìjíríà kan máa gbọ́ mi.
wọ́n sì gbé yín relé ẹjọ́, ẹjọ́ sì ti wà nílé ẹjọ́, òun ti ta sílẹ̀. Látìgbà náà wọ́n ní kẹ́ ẹ má pera yín lọ́ba, ẹ sì tún ń pera yín lọ́ba. Ó fi hàn pagídí lẹ fi jọba kábíyèsí. ẹni tó mọ̀rọ̀ tèmi wá tànù wọ́n sì sòótọ́ ọ̀rọ̀. Bàbá sì sòótọ́ ọ̀rọ̀ tẹ̀ ní ká mórí wá kẹ́gẹ́ ó kù ìyókù Olódùmarè. Bàbá Iṣẹ́ Ọláníyan, ẹ kú ọdún, ẹ kú yèdùn, ẹ kú ọdún òpóde tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe. Ọ̀dọ̀dún bí o bó o ní ṣòwò ṣarajọ. Àmọ̀pọ́dún òpó, àmọ̀pẹ́ ẹ fi kówó pamọ́ ni, ẹ fi kówó jọ, ẹ sì fi kówó jẹ. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ǹtọ́ bá pamọ́ lójú èèyàn kedere báyìí ni lójú Olódùmarè ọba Láùràbí. Ní ìyá 2022, 2023, òpóde tẹ́ ẹ ṣe ẹ lè ṣàkáǹtì fún gbogbo àwọn ọmọ ìlú pátápátá pé bẹ́ẹ̀ ṣe ṣèrè. Ẹ dákun ọ̀rọ̀ àkáǹtì ìlú sọ́mọ kan ọba aládé ni. Ṣèbí yọ̀nà àwọn ìgbìmọ̀ tí ó ṣe. Bí wọ́n bá tiẹ̀ fọ́ba ní nǹkan, kò ní ṣẹ̀yìn ìgbìmọ̀, kì í sì ṣe nìkan ni ó mọ̀ sí. Kábíyèsí, a rí i pé wọ́n ṣàsun lórí fíìdì, àwọn èèyàn sì fowó gba fíìdì. Kódà ọ̀pọ̀lọpọ̀ owó lẹ pa wọlé. Mo sì gbọ́ bí Gbọ́baníyì, ẹni tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fi joyè Gbọ́baníyì, bí wọ́n ṣe ń béèrè owó lọ́wọ́ ẹ̀ tó sì sọ̀rọ̀ pé títí ijọ́ mélòó kan òun ó fi owó tóun bá ti promise òun ó ṣe, òun ó fowó tóun lẹ̀, òun ó fi ránṣẹ́, òun ó ṣe gbá, òun ó ṣàwo. Kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́. Ẹ ti gbọn ẹni ẹlẹ́ni gbẹ pátápátá. Èyí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́mọ rẹ̀ yáwó lápò níbàwọn. Torí bó bá lówó lákàǹtì ojú ẹsẹ̀ ni ó ti ṣe. Wọ́n mọ̀ pé ó ti náwó, owó àpò ẹ̀ ti tán nítorí oyè. Gbọ́baníyì tí ò ronú. Gbọ́baníyì ìpókíà tí ò ronú bá sì ṣe orí ẹ̀ pé ẹjọ́ sì ń bẹ nílé ẹjọ́ ń sì tún ń joyè. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń joyè ní Pókíà, mo kí gbogbo yín o, ẹ kú àṣedànù. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Ẹ ní mo sọ bẹ́ẹ̀, ẹ ṣàṣedànù ni. N ò wá lè sọ o. Bó bá jẹ́ ẹni tó bá padà tún gorí àpèrè, bó bá lè kọ̀ntínú pẹ̀lú yín, ṣùgbọ́n ẹ sọ ìtumọ̀ owó tẹ́ ẹ san. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ joyè ní Pókíà, ẹ gbọ́dọ̀ sọ fẹ́mi àdìtú ọ̀rọ̀ pé ẹ sanwó kẹ́ ẹ tó joyè, yọmọ rókì lọ́kàn gbogbo yín. Ó fi hàn pé ẹ fowó ṣe bísínẹ́sì ni. Ẹ̀yin náà ti mọ̀ pé orí oyè tẹ́ ẹ wá ẹ rí nǹkan kan ń bẹ̀ lẹ fi ń fowó, lẹ fi ń joyè. Èbèté èèyàn bá náwó sí dandan ṣáà ní kó rówó ń bẹ̀. Ẹ ti mọ̀ pé ẹ rówó ń bẹ̀. Bàbá olóyè, ìlẹ̀kẹ̀ lọ́wọ́, ìlẹ̀kẹ̀ lọ́rùn, páfíẹ́fíẹ́, páfíàfíà, páfékefèke. Mo kí gbogbo yín ẹ kú àṣedànù. Gbogbo ẹ̀yin olóyè Pókíà pátápátá ni mò ń perí. Ẹjọ́ wà nílé ẹjọ́, ẹ sì tún ń fowó joyè. Shame on you gbogbo yín. Àwa àgbàlagbà fín nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. Kódà gbọ́dọ̀ rólóyè fín, àwọn olóyè tó bá gbọ́nà ẹ̀bùrú tí ó yẹ kó gbà kì í ṣolóyè. Bàgbàlagbà bá sì ti ṣògbàdo mọ́dìí ẹ mọ́jẹ tàn yín, lọ́dà láwàdà adìyẹ. Ẹ lọ wo ọba Nebukadnesari nínú Bíbélì. Nígbà tó ṣe tí ó yẹ kó ṣe lójú Olódùmarè. Olódùmarè ní ngbòǹgbòǹ là ń gbòǹ tòkè bí ojú o. Ọ̀yá Nebukadnesari ọ̀yá máa wọgbó lọ. Ó sì wọgbó lọ. Ọlọ́rẹ̀ bẹ́ranko jẹ́, ọlọ́rẹ̀ bẹ́ranko mu. Nígbà tó tún dé nínú igbó gan, àwọn ẹranko tí wọ́n tún rí gan, ẹnu tún yà wọ́n pé irú species wo leléyìí. Eléyìí mọ̀ yàtọ̀. Ó nírun lára lóòótọ́ torí irun ti rù lára ẹ̀. Olódùmarè ọba ọmọ bínú sí wa ni.
ẹni tó lódùmarè ọba bá bínú sí ayé onítọ̀hún ti bàjẹ́ tí ó sì lè ṣàtúnṣe. Olódùmarè kankan kọ́ Nebukadnesari lọ́gbọ́n ni ọlọ́rẹ̀ bẹ́ranko jẹ bẹ́ranko mu nínú igbó látòrí ìtẹ́. Ṣé ẹ gbàgbé àìmọye ọba tí wọ́n ti rọ̀ lóyè nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ bá lọ sí ìlú kan lọ́yọ̀ọ́ stéètì, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pè fún gómìnà ní báyìí kó fáwọn lọ́ba míì. Wọ́n sì ń bọ̀ lórí yìí, wọ́n ṣètò kan jáde lórí ẹ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pè fọ́ba ni nítorí pé láti 2019 ládájọ́ ti dájọ́ pé kọ́ba wọn lọ kúrò lórí ìtẹ́ kí wọ́n sì yan ọba míì síbẹ̀. Kábíyèsí lẹ́pẹ̀rẹ̀ yín Mr. Yíṣà Ọláníyan. Ilẹ̀ Yorùbá la wà, kìí ṣe Benin Republic. Ilẹ̀ Yorùbá la wà, kìí ṣe orílẹ̀-èdè míì. Orílẹ̀-èdè míì tẹ́ ti wá táwọn baba ńlá yín ti ṣẹ̀ wá. Wọ́n ní nǹkan ṣẹ̀ǹbáyé tí wọ́n ń ṣe ń bẹ̀ tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn lọ́dọ̀ wọn lọ́hùn, àwa yìí mọ̀ dáadáa. Wọ́n sì ní nǹkan ṣẹ̀ǹbáyé dáadáa tó dáa, àmọ́ kí ló dé? Ó jẹ́ pé ẹ fẹ́ kí Ìpòkíà ó lálàáfíà. Nígbà táwọn baba ńlá baba yín dé sí Ìpòkíà, wọ́n fún wọn níbì kan lẹ́yìn àtàn lọ́hùn. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá mọ̀ tán dáadáa, ìjú ilé ni wọ́n fún wọn níbi tí wọ́n ń pè bẹ̀. Lẹ́yìn ibi orí àkìtàn ọ̀hún ni wọ́n fáwọn baba ńlá yín mú jẹ nìkan. Ṣé ẹ gbàgbé pé àwọn ìdílé Aṣáde gangan àwọn ni wọ́n kírun fún àwọn baba yín Àkànbí? Àkànbí wọ́n kírun fún wọn, àwọn Aṣáde, ìdílé Aṣáde ló kírun fún àwọn baba ńlá yín Àkànbí. Àmúṣà nígbà tí wọ́n kírun fún wọn tán ni wọ́n yókọ wọn padà ṣàmúṣà. Àmúṣà ọ̀hún ni bàbá tiyín tó bí yín lọ́mọ. Àwọn ni wọ́n ń pè ní Àmúṣà tó bí Yíṣà. Bàbá yìí bí Ṣàlèmọ́tù àti Yíṣà. Ẹ̀yin ni Yíṣà bàbá. Bàbá Yíṣà Ọláníyan, kí ló dé? Ṣé ẹ fẹ́ b'Ìpòkíà jẹ́ ni? Èmi ò ní yín sínú, n ò sì mọ̀ yín rí. Àmọ́ ilẹ̀ Yorùbá kóòtù òjíire táwa ń jà fún yìí. Ọ̀rọ̀ lọ́balọ́ba ní ń balẹ̀ Yorùbá jẹ́. Ìpìlẹ̀ ti wọ́. Wọ́n sì sọ pé bípìlẹ̀ bá bàjẹ́, dákun kí lolódodo yóò ṣe. Orí àpèrè ilẹ̀ wa fẹ́ sọ di bísínẹ́sì nílẹ̀ Yorùbá. Àwa ò ní gbà ó. A ní gbà rárá. Kìí ṣe orí àpèrè àwọn baba ńlá wa. Orí àpèrè yìí ṣe mọ̀ páwọn kan ló yẹ kí wọ́n jókòó síbi, àwọn kan ni wọ́n ní. Wọ́n ṣe wà lórí ọ̀rọ̀ Oyèlẹ́gbin, Ọ̀tẹ̀níbọ̀tẹ̀mọ́lẹ̀, Aṣáde àtàwọn méjì tó kù. Àmọ́ kọ̀ọ̀kan ni wọ́n máa yànnàná ẹ̀. Mo tún ṣe ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Aṣáde. Ṣé ẹ mọ̀ pé Oyèlẹ́gbin ló bí Adégòólú? Adégòólú ló bí Bánkọ́lé. Bánkọ́lé ń lọ wá bí Akeem Dash. Mo ń padà bọ̀ lórí t'Aṣáde kí n tó wá lọ sórí àwọn méjì tó kù. Ṣùgbọ́n ọ̀rọ̀ ojúde ọba tá à ń pè ní Òpódé 2024 tá a ṣẹ̀ṣẹ̀ ṣe. Àwọn ọmọ ìlú kábíyèsí lẹ́pẹ̀rẹ̀ yín. Àwọn ọmọ ìlú ń retí owó tá a pa ọ́ ní tá a bá fẹ́ fi ṣe. Bó bá jẹ́ bísínẹ́sì náà ní àsìkò yìí la mọ̀, á sì mọ̀ tí ó ṣẹlẹ̀ ní Ìpòkíà. Akọ̀wé, akápò, mo mọ̀ pé n ò rò pé kábíyèsí lè dá sọ́rọ̀ ààrẹ wọn.
torákọ̀wé akápò àtàwọn kan ni ó wà nídìí ẹ̀. A fẹ́ mọ development tẹ́ fẹ́ fele yìí ṣe nípòkíà. Bóyá òpóde, bóyá àwọn tó ń ṣojúde ọba níjẹ̀bú àti káàkiri ilẹ̀ Yorùbá. Bóyá owó tí wọ́n bá rí, bóyá ṣe ni wọ́n máa ń ṣẹnu múrẹ́ ni àbí wọ́n máa fi tún ìlú ṣe. Gbogbo wa la fẹ́ rí n tó fẹ́ ṣẹlẹ̀ kábíyèsí, kò sì ní pẹ́. Kábíyèsí, kábíyèsí, ẹ̀yin lẹ pera yín kábíyèsí, a sì pè yín bẹ́ẹ̀. A fẹ́ mọ n tó fẹ́ ṣẹlẹ̀. Àwọn ọmọ Nàìjíríà sì ń wò yín. Gbogbo n tó bá sì ṣẹlẹ̀ làwa yìí ó fi tó gbogbo ọmọ Nàìjíríà létí pátápátá. Ẹ jẹ́ máa ṣẹnu ní dédé síbí níbẹ̀ ọ̀nà. Mò ń lọ, mò ń padà bọ̀, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ọ̀yá, ẹ dákun, ẹ wá nǹkan, ẹ gbàpọ̀ tí yín. Ọ̀yá, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ọ̀yá, ẹ gbàpọ̀ tí yín. Ẹ mọ̀ rẹ̀ ṣe ń tẹ́ bá ń ṣe. Mò ń lọ, mò ń bọ̀. Ẹ ń bá ní lọ kí n má bọ̀ náà ni wọ́n wà dé ni wọ́n ní dé bá láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín o. Ẹ kú kalẹ̀. Hi, a cinematographer. I direct, I shoot, I edit. Follow me on all social medias such as Facebook, Instagram, Twitter, Snapchat, TikTok and WhatsApp for any further inquiries about my work. Thank you.